Ṣé ẹ ti gbọ́, ẹ̀yin èèyàn mi? How do we do? How una dey o? Ṣàlàáfíà la wà o. Ẹ pẹ̀lẹ́ o, ẹ kújọ́ ojú ọjọ́ ṣe rí. Bí ojú ọjọ́ ṣe rí. Ó lágbára. Ṣé ẹ ti gbọ́ pé gbogbo inú àwọn ọlọ̀tẹ̀ tán dìtẹ̀ mọ́ Queen Naomi láàfin. Ẹ mọ̀ pé Ògúnjayé kò gbàgbére. Iṣẹ́ tó Ògúnjayé ń ṣe ní ààfin yẹn ó lágbára. Kì í ṣe gbẹ́gbẹ́ o. Ẹnujọ́ mẹ́ta yóò dàbí pé Ògúnjayé sinmi ẹ̀dọ̀ fún gbogbo wọn. Wọ́n ní dẹ̀dẹ̀ ń dẹ́kun ikú dẹ̀dẹ̀dẹ̀. Òun lọ̀rọ̀ àwọn alàgbà tó wà láàfin. Ṣé ẹ ti gbọ́? Wọ́n l'Ògúnjayé ó dìde nínú agbára ẹ̀, nínú ọlá ńlá ẹ̀. Ó strike bàbá Táíwò. Ògúnjayé wọ́n ló strike. Wọ́n níbi tó ti ń rí fìrí tó wá ń sá lọ kó kóun tètè lọ jẹ́wọ́ kó tó dé ṣẹ́bà kábíyèsí. Wọ́n ní ṣe ibẹ̀ tó Ògúnjayé tó fi lù pa nìyẹn. Wọ́n ló kò láàfin ó sojú délẹ̀. Ó fi kùn lálẹ̀ ó dẹ̀ forí gbálẹ̀. Wọ́n níbi tó dákẹ́ sí nìyẹn. Wọ́n ní kí àwọn security kan tó sá eré débẹ̀ pé kí ló ń ṣe bàbá torí àwọn ẹgbẹ́ ẹ̀ sọ pé owó kàn ṣe mọ̀nàmọ́ná ń ṣe kí pé eré tó ń sá pé kóun tètè lọ sọ́dọ̀ kábíyèsí o kóun tètè lọ jẹ́wọ́ kóun tètè lọ sọ nǹkan tí ó ń ṣe òun kó Ògúnjayé tó lò òun pa bóyá kábíyèsí lè dáríjì òun. Wọ́n ní Ògúnjayé ò máa jẹ́ kí bàbá yẹn dé alàgbà yẹn dọ́dọ̀ kábíyèsí kí kábíyèsí tó strike to death. Wọ́n rò pé bí eré bí àwàdà ni. Kí ló wá dé? Wọ́n ló sọ pé òun fẹ́ lọ jẹ́wọ́ fún kábíyèsí. Ìgbà tí Ògúnjayé ti strike tán ni àwọn tó sọ̀rọ̀ yẹn ní ṣojú ẹ̀ kókó sáré ló jẹ́ tètè lọ jẹ́wọ́ fún kábíyèsí ní Ògúnjayé á dáríjì ẹ̀ at the end of the day. Àfìgbà tí Ògúnjayé Ògúnjayé tó la orí ẹ̀ mọ́lẹ̀ tí ó strike to death. Wọ́n ní ṣe ló sọ pé kí kábíyèsí dáríjì òun. Àwọn náà wà dé ìdí ọ̀rọ̀ Naomi láàfin. Tó ń jẹ́ kí Naomi kọ́kàn ẹ̀ balẹ̀ láàfin. Wọ́n ní àwọn náà ń kọ́ Mariam, olórí Mariam sí Naomi. Wọ́n ní kó desperate. Wọ́n ní ṣe mọ̀ pé Mariam ó desperate láti jọ sọ pé àníṣe òun gbọ́dọ̀ lọ wá ọmọ fún kábíyèsí. Ló fi lọ tó bí ó rà ni o. Torí àwọn kan sọ pé bí surrogacy ló fún ní àwọn ọmọ yẹn ló bá gbé àwọn torí awuyewuye tẹ̀ ti pọ̀ jù lórí ọ̀rọ̀ ọmọ Mariam. Wọ́n ní bàbá yẹn wà nínú àwọn tó sọ pé kí Mariam gbógun ti Naomi torí àwọn ò like ìdààmú. Ṣé mọ̀ pé Christian ni Naomi? Àwọn ò fẹ́ bí Naomi ṣe ń ba Christianity Naomi tó fi ń ba gbogbo agbára wọn jẹ́ láàfin. Ẹ mọ̀ pé ìmọ́lẹ̀ ni. Wọ́n ní tí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn gbọ́dọ̀ paradà. Òun lọ̀rọ̀ Naomi àti wọn ní ààfin. Àṣé gbogbo àwọn òjòyè yẹn wọn like Naomi. Most of them kì í ṣe gbogbo pátá o. Bẹ̀tẹ̀ àwọn kan ló ń kọ́ àwọn olórí tó kù sí Naomi. Òun ni Mariam ṣe wà desperate láti sọ pé òun ló máa dé crown. Pé kán gba crown yẹn ní ọwọ́ Naomi. Torí Mariam ti sọ pé over her dead body ni Queen Naomi máa gba crown yẹn dé torí òun ni first wife. Báwo ló ṣe máa jẹ́ first wife? A ní kó lọ sílé bàbá Nasiru kó lọ jẹ́ first wife. Ibẹ̀ ló belong sí. Wọ́n ti bímọ 3 sílé bàbá Nasiru. Ó divorce ẹ̀. Ó wá fẹ́ bẹ̀rẹ̀ another afresh nílé onílé lọ́dọ̀ Naomi. Torí pé Naomi àtọkọ ẹ̀ wọ́n ní misunderstanding. Tọ́wá dẹ̀ ní misunderstanding tọ́kọ dẹ̀ sọ pé kí ìyàwó padà sí ilé ẹ̀. Ẹni ńlá pé kẹ́ ṣí nídìí pátápátá pé kò fẹ́ kó wà níbẹ̀. Wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún Mariam ó lè jẹ́ crown ní ọ̀dọ̀ ó lè gba crown Naomi dé
torí Naomi ni all and all. Naomi ni kábíyèsí sọ pé òun ló ní adé. Adé queen yẹn kẹ̀dẹ̀ rèé. Naomi náà ti fi jẹ queen kóun tó kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀ kó wá bá Naomi máa du ipò Naomi. Naomi ni first wife. Kí ni tiẹ̀? Wọ́n láṣẹ àwọn alàgbà yẹn wọ́n wà ní ìdí ọ̀rọ̀ Naomi. Kí bàbá yẹn kí Ògúnjayé tó strike ẹ̀ to death. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ló strike ẹ̀ to death lénìí. Ṣó tán búkù. Wọ́n ní kábíyèsí sọ pé Mariam kò lè ever gba ipò Naomi, òun ṣe second, òun ṣe first wife. Tí wọ́n bá ti fẹ́ ká ẹ̀ mọ́ àwọn olórí láàfin pé Naomi ni ìwọ ló máa jẹ́ ìwọ ni second, torí Naomi àtọkọ ẹ̀ ṣe mistake ẹ̀tọ́ ṣe wọ́n ní misunderstanding. Tí kábíyèsí dẹ̀ kó tó padà lọ mú ìyàwó ẹ̀ wá, ìwọ ti wá sọ pé ìwọ ni first wife, pé ìwọ ṣe ti first wife o, pé second, pé kò lè sí bó ṣe lè ṣe, kò sí bí Mariam ṣe lè ṣe láyé yìí, pé àwọn alálẹ̀ wọn ò gbà, nítorí pé kì í ṣe kábíyèsí ló máa ń fún wọn ní adé. Kábíyèsí kọ́ ló fún anybody pé ìwọ ni first wife àbí ìwọ ni ló máa dé adé, pé láyé pé àwọn alálẹ̀ òun náà yan Naomi, pé ifá ò mú wọ Naomi ní ifá mú. Wọ́n ní kò sí bó ṣe bí Mariam ṣe lè ṣe láyé yìí, pé Naomi kò sẹ́ni tó lè gba ipò Naomi, pé kò lè kàn ìbá ṣe ní ọ̀nà million times, pé kò sígbà tí adé yẹn máa fi wọ orí Mariam, because àwọn alálẹ̀ ló máa ń fún wọn ní privilege yẹn. Àwọn òun dẹ̀ ní ifá mú, Naomi ní ifá mú. Bàbá ní níṣe ni olórí àwọn pípò yẹn dáìsí àwọn ìjòyè. Wọ́n ní kan nínú wọn ní Ògúnjayé ti strike to death lénìí. Ìjọ tán bókù. Wọ́n ní kìràkìtà $1 ó tán bókù. Ṣé àwọn tó kù wọ́n ní káwọn náà bóyá wọ́n máa fi ṣàríkọ́gbọ́n ni, bí wọ́n dẹ̀ máa continue níbi tí alàgbà Táíwò ti end tiẹ̀. Àwọn náà wọ́n máa rí ìjà Ògúnjayé, torí Ògúnjayé bẹ̀rẹ̀ sí ní strike gbogbo wọn automatically. Òun ló ti ẹ̀bọ̀ sí, òun ló dá gbogbo everybody. Wọ́n ní ṣe rójú ayé àbẹ̀rẹ̀. Wọ́n ní Mariam àti sọ pé ní kábíyèsí jọ ó wá ṣe kinní kan, ó máa ṣe paternity yẹn ní kábíyèsí jọ. Kábíyèsí ni tó bá ti fẹ́ ṣe paternity ọmọ àbí kó ṣe DNA, ààyè mọ̀ bó ṣe fẹ́ sọ̀rọ̀ yẹn. Pé ṣùgbọ́n pé kí adé Queen Naomi, Queen ni adé Naomi kí wọ́n wá jẹ́ Queen. Ó lè jẹ́ Queen láàfin, ò bá ṣe gbogbo sáfìsíyàn tó lè ṣe, torí àwọn alálẹ̀ ò mú ẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ̀gbọ́n bókù. Wọ́n nígbà tí kábíyèsí ti sọ fún, ò bá ṣe paternity ọmọ, ò bá má ṣe paternity, torí wọ́n sọ fún ẹ̀ pé kó wá ṣe paternity ọmọ, bóyá ẹ̀jẹ̀ kábíyèsí ni ó sá. Wọ́n ní ṣe ni Mariam ń sá kólóbá. Òun tiẹ̀ máa gbà pé kí Naomi ṣe queen òun. Wọ́n ní sí ṣe ló tún yarí, ó ní láéláé over a dead body kí Naomi wá ṣe queen. Kẹjọ́ kò bí ìbẹ̀rẹ̀ máa pọ́ sí, ìbẹ̀rẹ̀ lè máa dàgbà sí, kì í máa ṣe kékeré. Wọ́n ní màá tó sí Ògúnjayé strike to death yẹn. Wọ́n ní àwọn ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ wọ́n ti sáré wá sáàfin tó ní kí kábíyèsí pé lóòótọ́ àwọn mọ̀ pé bàbá wọn jẹ̀bi fún bó ṣe lọ support Mariam láti sọ pé Naomi kò gbọ́dọ̀ wá sáàfin yẹn, pé àwọn wá láti wá bẹ Naomi kí Naomi dáríjì wọn, kí Naomi dáríjì bàbá wọn, kó dáríjì ìyàwó ní kí kábíyèsí sọ fún Naomi kó dáríjì o, torí irú ẹ̀ gbọ́dọ̀ wáyé mọ́. Ó dùn wọn pé bàbá wọn lọ kúkú ìyà tí ó yẹ kó kú, tó lọ support. Kí ni tiẹ̀ láti support Mariam? Ṣé òun ló fẹ́ kí ni Mariam gbé fún torí ìjẹkújẹ? Ṣé ọmọ pé
Mariam yẹn wọ́n ní bí billionaire náà pé bí millionaire ni. Wọ́n ní ṣe ló fowó bribe gbogbo àwọn ìjòyè yẹn kán lè support òun. Wọ́n lè sọ fún kábíyèsí pé crown yẹn o ti Mariam ni. Wọ́n ní ṣùgbọ́n kò lè ever ṣẹlẹ̀, kò lè ever bọ́ sí torí àwọn alálẹ̀. Wọ́n sọ pé ẹni táwọn ò bá yàn tó bá lọ ṣe ikú ni fún un. Ẹ̀yin èèyàn mi, owó ṣó tí lọ bí ojú ọjà rẹ̀ mo ní kí n sọ fún wa. Kẹ́ mọ bó ṣe ń lọ, kẹ́ mọ bó ṣe rí. Àtẹ́lẹ̀ la ṣe update yín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá wa tẹ́tí sí. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe, kẹ́ bá fi ìtókù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa, àmín. Láyọ̀.